Ẹ tún káàbọ̀ sí ìkànnì ti Jugba Master Channel nílé iṣẹ́ tiwa. Òdodo ọ̀rọ̀ làwa dúró lé lórí. Òótọ́ ọ̀rọ̀ ó lè dàbí ìsọkúsọ lọ́dọ̀ ẹlòmíì, àmọ́ lọ́dọ̀ tiwa nílé iṣẹ́ wa ń bí, àwa ò ní fi ọ̀pá pọ̀lọ̀ pa ejò pọ̀lọpọ̀lọ. A máa ṣe gbogbo ẹ̀ ní bó ṣe yẹ kó rí lóní pápàpá ni. Mo kí yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá. Ibi tá à ń lọ kò jìnnà, bẹ́ẹ̀ ni wọn ò sì fẹ́ ká ya ibi tó pọ̀. Lákọ̀ọ́kọ́ ná, ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ìjọba ti ìpínlẹ̀ Èkó fún ìdájọ́ òdodo. Ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ka ètò ìdájọ́. Ìdí tí ọpẹ́ wa fi lọ sọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó ni wípé arákùnrin tí wọ́n ní ó wa BRT tẹ́lọ̀ ló ṣekú pa Bámiṣé. Tó bá jẹ́ pé ìjọba fẹ́ tọwọ́ bọ ìdájọ́ ọ̀hún torí pé ó jẹ́ stáàfù wọn, ẹ rí i pé ìdájọ́ òdodo ò lè wáyé, torí ta ló ládájọ́, ta ló ní ìdájọ́, ta ló ní dẹ́rẹ́bà. Ibi tí a ti ń gbà pé a sì máa débi tá à ń lọ tí ìdájọ́ òdodo tó bá ti ń wáyé nìyí. Nígbà tí ẹni tó ṣẹ̀ tí kò bá lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n àkíyèsí kan pàtàkì ní arákùnrin yìí, wọ́n ní nínú ètò ìdájọ́ wọ́n ní ni ó sọ pé òun nìkan lòun ṣe é. Tó bó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni, a jẹ́ pé tí wọ́n ń pè ní ààbọ̀ iṣẹ́ ọwọ́ ẹni, òun náà ló gbà. Kì í ṣe pé ìdùnnú pé ó fẹ́ kú là ń torí ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ka ètò ìdájọ́ ìpínlẹ̀ Èkó. Kì í ṣe nítorí pé wọ́n dájọ́ ikú fún un, ṣùgbọ́n nítorí wípé ẹlẹ́ṣẹ̀ rẹ̀ ò lọ láì jìyà ẹ̀ṣẹ̀ ni. Nítorí pé à ń rí àpẹẹrẹ ìdájọ́ òdodo ni ló jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó. Àwọn ẹbí ẹ̀ náà wọ́n kú àtẹ̀mọ́ra, wọ́n sì kú àmúmọ́ra bí àwọn ẹbí Bámiṣé bí wọ́n ṣe kú ìrọ́jú, torí pé nǹkan rere kọ́ ni kí ikú ọmọ pa ọmọ lójú òbí ẹ̀. Bí Bámiṣé bó ṣe ń sùn re láì tí ì kú arákùnrin dẹ́rẹ́bà yìí, tọ́ bọ́lọ́run bá sọ pé bẹ́ẹ̀ náà ni ó padà já sí, torí pé àwọn kan ń sọ wípé ṣé kì í ṣe ìdájọ́ ẹnu. Kì í ṣe ìdájọ́ ẹnu. Ẹjọ́ tí wọ́n bá ti pronounce tí gbogbo ìlú gbọ́ kì í ṣe ìdájọ́ ẹnu mọ́. A mọ̀ wípé ó ti gbàdájọ́ ẹ̀. Àwa lè sọ o, bóyá ní lọ́kàn láti lọ pẹ́jọ́ kò tẹ́mi lọ́rùn àbí nǹkan kan o, kò sẹ́ni tó mọ̀ yẹn o. Ṣùgbọ́n wọ́n ti gba ìdájọ́ òdodo. Ọkùnrin tó pa Bámiṣé, ọkùnrin dẹ́rẹ́bà tó pa Bámiṣé, wọ́n ló ti rí ìdájọ́ ẹ̀ gbà wípé kán lọ pa òun náà, kán sọ̀rọ̀ títí ẹ̀mí yóò fi bọ́ lára ẹ̀. Gbogbo ṣebíṣebí, gbogbo ṣèkàṣèkà, ẹ jẹ́ ká máa ṣọ́ra o, torí pé bó o bá ń ṣe títí tí tó bá dijọ́ kan yóò padà bù ọ́ lọ́wọ́. Ọjọ́ gbogbo ni tó lè, ọjọ́ kan ni tó lóhùn. Ẹ jẹ́ ká ṣọ́ra fún wà ìkà, nítorí pé ẹ̀san sì máa wá ké. Gbogbo èèyàn tí ó bá ń ṣèkà kó wẹ̀yìn wò, kó wò wípé ẹ̀san ń bọ̀ lẹ́yìn òun. Ìyẹn bẹ́ẹ̀ bí ti ọkùnrin tí ó pa Bámiṣé nínú BRT bí ó ṣe jẹ́ nìyẹn o. Ẹlẹ́ẹ̀kejì, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo rí àánú gbà, ẹ̀yin náà sì rí àánú gbà. Lára àánú tá a rí gbà náà ni orí tọ́lọ́run ń ṣe fún wa. Mo gbọ́ ọ̀rọ̀ bàbá wa Kollington Àyìnlá. Tẹ́ ẹ̀ bá gbàgbé, orí ètò yìí náà la ti mú wá, lórí ètò àdàbọ̀ ìròyìn tá a ti sọ nípa nǹkan tó ń jà rìnrìn láàrin Alhaji Kollington Àyìnlá pẹ̀lú ẹ̀sùn tí Alhaji Wasiu Ayinde K1 The Ultimate tí wọ́n fi kàn wọ́n wípé wọn ò yọjú síbi òkú ìyá àwọn bí àwọn ṣètò nígbà tí òkú ìyá tiwọn náà. Alhaji Kollington Àyìnlá fèsì lórí ètò kan. Ẹnu oníkan la ti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà náà la sì ti ń gbọ́ mọ́tá. Wọ́n ń ṣe ètò kan lọ́wọ́ tí wọ́n pè ní àtúpalẹ̀ orin pẹ̀lú àwọn atọ́kùn, pàápàá jùlọ alàgbà Sule Kọ̀ǹsọ̀lígbádùn Sulaiman Adégbénró ọmọ ìyá Súnà. Ó ní ẹgbọ́n nǹkan tí Alhaji Kollington Àyìnlá tí wọ́n sọ. Mò ń bọ̀, ẹ má bínú, mò ń gbìyànjú kẹ́ ẹ lè rí gbọ́ ni.
Mò ń bọ̀ ẹ má bínú o. Ó wá bẹ́ẹ̀ ni. Tí ẹ bá tí láǹfààní àti rí gbọ́, tó bá ti sọ̀rọ̀ á padà wá síbẹ̀. Ẹ jẹ́ kí ọ̀nà. Ẹ jẹ́ ká kúrò ní ibẹ̀. Mo rò pé gbogbo wa náà ni a gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀. Mo fẹ́ kí ẹ jẹ́ afọkànbá nǹkan tí bàbá wa sọ ń bẹ̀ lọ. Wọ́n ti fẹnu ara wọn sọ, ṣùgbọ́n ẹ jẹ́ n ṣàlàyé tí wọ́n sọ. Wọ́n láwọn pe Alhaji K1 pé wọ́n á gbé. Bóyá lérò tèmi, ìyá máa pè ẹ́ tí ò bá gbé kó busy. Ṣùgbọ́n lérò tèmi pé ó yẹ kí Alhaji pè wọ́n padà. Ìtí Alhaji Kollington Àyìnlá ń sọnù. Wọ́n láwọn appreciate Alhaji Wasiu Ayinde gan torí pé wọ́n dúró ti àwọn. Wọ́n láwọn ò gbàyàwó ara wọn. Wọ́n ní kí ló wá le tó báyìí. Nítorí ìdí èyí, à ń rọ àti K1 àti bàbá wa Alhaji Kollington Àyìnlá, Alhaji Wasiu Ayinde, akíyín lẹ́ẹ̀kan sí. Ẹ dákun, ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó rodò kó lọ mú mi o. Bákan náà, ǹjẹ́ ẹ gbọ́ pé àwọn tó ń mu drọ́ọ̀gì, àwọn tó ń mu egbògi olóró oríṣiríṣi, wọ́n ti ń wọ ilé ìwé káàkiri báyìí. Pàápàá jùlọ ọ̀rọ̀ egbògi olóró ó ti dé primary school, ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ẹ dákun, kí la fẹ́ ṣe eléyìí, kí la ti fẹ́ ṣe eléyìí. Ẹ̀yin tí ẹ bí àwọn ọmọ kéékèèké tí wọ́n wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, àsìkò mọ̀ tó fún wa láti ṣe àmójútó àwọn ọmọ yìí. Pàápàá jùlọ gbogbo ẹ̀yin olùkọ́ tí ẹ jẹ́ olùkọ́ iléèwé láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, iṣẹ́ gidi wà ní ọwọ́ yín láti ṣe. Drug oríṣiríṣi àní dáràn o. Ọmọ wa náà kò ní ṣìṣe o. Lásìkò tá a wà yìí, bí egbògi olóró mímu bó wá ti ń wọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, tẹ́yìn òbí ọ̀mọ̀ a ṣe nǹkan o. Ṣé iléèwé yóò wá tún di èṣù fún ọmọ iléèwé láti lọ ni fún ọmọ kéékèèké? Bí àwọn ọmọ ò bá wá lọ iléèwé mọ́, kí wá lókù tí wọ́n mọ̀ ṣe? Ẹ já mójútó àwọn ọmọ wa o. Àwọn tó ń rí sí ọ̀rọ̀ egbògi olóró mímu, àwọn àjọ NDLEA, mo gbọ́ ètò wọn kan lórí iléeṣẹ́ Miliki tí ọkùnrin gbàngbàràn ní Níyọ̀jẹ́ Mákindé tó ṣe atọ́kọ̀ ẹ̀. Nínú àwọn ìbéèrè tí wọ́n béèrè, ibẹ̀ ni wọ́n ti jẹ́ kó máa yé wa wípé kì í ṣe ilé ẹ̀kọ́ gíga mọ́ o, pé ládùúgbò sádùúgbò tí ọmọ bá ti ń wọnú ilé ẹnìkan ju bó ṣe yẹ lọ, tó bá padà dé tí ìwà ẹ̀ bá yàtọ̀, ó yẹ kẹ́ ẹ fura o. Eléyìí dàbí ìkìlọ̀ torí pé àwọn ọmọ tá à ń sọ yìí, wọn ò dá nǹkan kan mọ̀ lásìkò yìí. Ẹ má jẹ́ kán mú wọ inú ewu lọ. Torí nǹkan egbògi olóró tá à ń sọ yìí, tọ́mọ bá ti bẹ̀rẹ̀ sí ní mú, wàhálà dénú o. Wàhálà ò ní dé bá wa o. Kì í ṣọmọ primary school nìkan o.
àtọmọ tẹ́ ní secondary tẹ́ ní yunifásitì, ẹ máa kó ọ̀rọ̀ sí wọn létí, ẹ máa bá wọn sọ̀rọ̀, ẹ jẹ́ ká mọ̀ pé wèrè òṣì ikú ló máa ń gbẹ̀yẹn tó mọ ògùn olóró, kò sí nǹkan kan ń bẹ̀. A sì rọ gbogbo ẹ̀yin tẹ́ ń múná, Ọlọ́run pa ọkàn yín dà kúrò ń bẹ̀ kẹ́ ẹ lè bá a ṣe rere láyé. Ìyẹn bẹ́ẹ̀, kábíyèsí o, ọba Aláàfin Ọ̀yọ́ ni mò ń wárí fún un. Lẹ́yìn ètò kan tí mo ṣe tí mo ní ṣé kìí ṣe pé àwọn ará Ọ̀yọ́, àwọn ọmọ Ọ̀yọ́, àwọn tìlú Ọ̀yọ́ wọ́n ti sọ̀kè sórùlé tí wọ́n wá ń gbọ́ ohùn onílé. Ètò yẹn ò tí ì tó 24 hours. Mo gbà pé lóríṣiríṣi. Ìpè tí mo gbà yìí ó mú àlàyé díẹ̀ dání, ṣùgbọ́n mi ò fẹ́ lo ohun ẹni yẹn torí pé ìlú Ọ̀yọ́ ni wọ́n ti pè. Wọ́n jẹ́ kó máa yé mi pé kì í ṣe pé ọba tuntun là ń wí pé kò dìde fún kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀, kì í ṣe Aláàfin, pé Aláàfin ò lè dìde, wọ́n láwọn sì dúró sórí ẹ̀. Àwọn àlàyé ní kíkún náà ni kẹ́ ẹ ṣe fún wa. Wọ́n l'Aláàfin ò lè dìde. Wọ́n ní báwo l'Aláàfin ṣe máa dìde fún ọba míì nígbà tó ti jókòó, pé kó wà nínú ìṣẹ̀ṣe àti àṣà ìlú Ọ̀yọ́ wípé t'Aláàfin bá ti jókòó kò lè dìde kí ẹnikẹ́ni mọ́, wọ́n mọ̀ wá kí lórí ìjókòó ni. Number one, àṣà yẹn ṣé nígbà tí Ọ̀yọ́ tó wà lọ́yọ̀ọ́, Ọ̀yọ́ oko àbí Ọ̀yọ́ ilé, mi ò mọ̀ tán, àbí Ọ̀yọ́ tìsín lẹ́ ń sọ nípa ẹ̀? Tó bá jẹ́ Ọ̀yọ́ tìsín là ń sọ nípa ẹ̀, èmi ò rò wípé nǹkan tá à ń sọ yìí ó tún lè ṣe bẹ́ẹ̀ ṣiṣẹ́ mọ́, torí ayé ti di ayé ọ̀làjú. Wọ́n ní àrífín ni k'Aláàfin dìde kó sọ fún kó lòun kí èèyàn kan. Wọ́n ní èèyàn náà ní gbogbo àwọn tó wà ń bẹ̀. Ṣé ìṣẹ̀dálẹ̀ yìí, ṣé nínú ààfin Aláàfin, àbí tó bá kúrò lọ́yọ̀ọ́ tí wọ́n bá bọ́ sí ìta, àwọn tó yẹ kán jọ dìde kí wọn ò ní. Ọba abẹ̀ tó jẹ́ first class ọba abẹ̀ á wá bá wọn, á nàró, ìyẹn níbi tí wọ́n bá ti lọ bá wọn lálejò. Tó bá ti wá nàró fún wọn yẹn, àwọn náà wà jókòó. First class ọba ìlú tẹ́ ẹ lọ bá, ẹ wà lórí ìjókòó, ẹ ní dìde mọ́. Ìyẹn ni. Mo ní tí gómìnà tó bá jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá wọlé sí ayẹyẹ, torí pé gbogbo àwọn ọba wọ́n gbọ́dọ̀ ti jókòó. Ṣé tí gómìnà tó bá wọlé, ṣé Aláàfin nínú àṣà àti ìṣe náà nípínlẹ̀ Ọ̀yọ́ kò ní dìde fún gómìnà Mákindé? Bàbá ẹni ìyẹn gómìnà pé òun ló gbọ́pá àṣẹ fún wọn. So àṣà tá à ń sọ yìí ó yọ gómìnà sílẹ̀. Mo ní ara tá à ń sọ rèé o. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ń dójú tì wá. Nínú àwọn nǹkan tó ti kọjá, àṣà àtìtàn tó ti kọjá, èyí tó bá dá ń bẹ̀ ní ẹ jẹ́ á múlò. Àní kẹ́ ẹ mọ́ respect gómìnà, ṣùgbọ́n tó bá mú yín dìde fún gómìnà, kò ní kẹ́ ẹ mọ́ pọ́n ẹni tó wá bá yín lórí ìjókòó lé. Ẹni tó wá bá wa lórí ìjókòó, kábíyèsí, ó lè decide lọ́kàn rẹ̀ kó kí gbogbo àwọn èèyàn kó gba wájú yín kọjá. Tó bá wá ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ níjọ́ mi, kí lẹ rò wípé àṣà tẹ́ ẹ dá yẹn yóò máa mú àwọn aráàlú rò nípa ẹni tó wá kí yín tàbí ẹni tí ò kí yín rádà? Tó bá jẹ́ pé mi ò gbèjà èèyàn, mi ò ń ṣọmọ Ifẹ̀, mi ò dẹ̀ ń ṣọmọ Ọ̀yọ́, mo lè jọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yin ọba méjèèjì nínú wa dùn sí, ṣùgbọ́n tínú wa ò fi ní dùn sí yín mọ́. Tó bá wà nú àṣà àti ṣe, ẹ yọ kúrò. Bàbá, ẹ yọ kú o. Gbogbo ọba tó yẹ kó wà lórí àpèrè, káwọn olóṣèlú máa wá bá, wọ́n ti fòṣèlú ba ayé jẹ ọba jẹ́. Ọba ló làṣẹ ẹnu. Báwo ni gómìnà ọlọ́dún 4 tí ó wá tí ó lọ, tẹ̀yìn ọba àjẹ́ pé ayé
tí ẹ bá hùwà tí wọ́n fi yọ yín lé yín kúrò nínú ìlú bọ́ sẹ́yìn odi, tẹ́ ẹ wà lórí ìtẹ́ bàbá yín, tẹ́ ẹ máa wà lórí àpèrè títí láé tọ́lọ́jọ́ ò fi dé, tẹ́ ẹ mọ̀ wá mú orí adé, tẹ́ ẹ mọ̀ fi lé kọ́ńtíráàtì kiri, tẹ́ ẹ mọ̀ fi dìde fọ́ba. ṣérú àṣà tẹ́ ẹ ń sọ yìí, ṣé a rí gómìnà ìpínlẹ̀ kan nílẹ̀ lókè ọ̀yà, ó fẹ́ dà pé Ọ̀yọ́ nìkan mo ti gbọ́rú ẹ̀, pé tí Aláàfin bá ti jókòó kò tún dìde kí ẹnikẹ́ni mọ́. báṣà yẹn bá máa mú àbùkù bá yín, ẹ yọ kúrò. ṣé nílẹ̀ Haúsá ni gómìnà wọn ò ti dé, even bá ààrẹ bá débẹ̀ lọ́ba ó wà á dìde. nígbà táwọn ọba wa bá tẹ̀ tí ń lòsùn síwájú Sultan, àwọn ọba wa wọ́n lòsùn síwájú Sultan, Aláàfin kábíyèsí wa ẹ̀ ní dààmú. bẹ́ẹ̀ bá lọ sí ilẹ̀ Haúsá tẹ́ lọ sọ́dọ̀ Sultan, tẹ́ ẹ ti jókòó kí Sultan tó máa bọ̀, ṣe ẹ̀ ní dìde. ó sì wá já wa ara wa là ń kanra wa lábùkù. mo gbàlàyé tẹ́ni yẹn ṣe o, pé àṣà àti ṣe ìpínlẹ̀ ìlú Ọ̀yọ́ ni o, mo gbọ́ o, ṣùgbọ́n èmi ò gbà. bí n bá dẹ́gbà tó hell with me, ṣùgbọ́n àbùkù tí ọmọ mú wá rè tá a bá gbọ́rọ̀ síra wa lẹ́nu. kì í ṣe gbogbo bó ṣe yẹ bá a ṣe ń ṣe náà láàmọ́ ṣe lọ ló yẹ kó máa rí bẹ́ẹ̀. tí ìbá ṣe pé wọ́n pè mí, èmi náà ti ní mi ní sọ kankan nípa ọba wa kábíyèsí Aláàfin tuntun nílùú Ọ̀yọ́ mọ́. kódà ní òjé fẹ́ máa dárúkọ wọn ni mo fi ń sọ pé allegedly wọ́n ní ni torí àsí ń bẹ̀. ṣùgbọ́n iṣẹ́ ti wá fààyè gbà á. bẹ́ẹ̀ bá fẹ́ sọ tẹnu wọn, ààyè wà á bá wọn gbé. ṣùgbọ́n èyí tẹ́ ẹ̀ ń sọ tí ò tọ́ fún Aláàfin, tí n tó wà ńlẹ̀ tí ò fi tán ńlẹ̀, ẹ kú iṣẹ́ o, gbogbo ẹ̀ ló lérè. ẹ má bà kábíyèsí lórúkọ jẹ́. àwọn ìwà kọ̀ọ̀kan wà tí ò yẹ ká máa bá lọ́wọ́ ẹ tá a pè lólóyè ká tó wá sọ pé kábíyèsí. ẹ mọ̀ pé ó dàbí ìgbéraga ni, àṣà yẹn gangan dàbí ìgbéraga. ká wípé bí Ọọ̀ni of Ifẹ̀ ṣe ń bọ̀ tó kí àwọn ọba tán dìde kí tẹ́ jọ pọ́nra wọn lé, tó kò náwó sí kábíyèsí Aláàfin tuntun tó gba wájú wọn kọjá, ọ̀tọ̀ ní tá a mọ̀ sọ. ṣe ọ̀kan lára àwọn olóyè ìlú kan, kì í ṣe olóyè lásán o, lára àwọn tá a lè pè ní ọba, mi ò fẹ́ sọ pé ọba kọ́mọ̀dé pé wọ́n á mú dání. bẹ́ẹ̀ bá pè lọ́ba, bẹ́ẹ̀ bá pè ń baálẹ̀, mi ní dáko ẹ̀. mo sì lè dáko ẹ̀. ó sọ̀rọ̀ púpọ̀. nínú àwọn ọ̀rọ̀ tó sọ ló ti jẹ́ kó máa yé wa pé àpọ́n orí àpèrè wa àpọ́n lé mọ́. olórí àpèrè wa ó láà ti rí fín púpọ̀ púpọ̀. mò ń bọ̀, ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tó sọ. ojoojúmọ́ ni à ń ba àṣà àti ìṣe wa jẹ́ lórí àwọn ọba first class tó wà nílẹ̀ Yorùbá, tó jẹ́ wípé wọn match àwọn first class ọba ilẹ̀ Haúsá àti ilẹ̀ Ìgbò. nígbà tí Aláàfin bá sọ wípé Aláàfin tó fẹ́ kí Ọọ̀ni of Ifẹ̀ tí kò lè dìde láti kí Ọọ̀ni, ṣùgbọ́n tó bá jẹ́ gómìnà tó jẹ́ ọdún mẹ́rin ọdún mẹ́jọ ló wà. anyway, ẹ má bínú bí ọ̀rọ̀ àwọn irinṣẹ́ wa ṣe ṣiṣẹ́ sí lónìí nìyẹn. tá a bá dẹ̀ tètè mú ètò yìí wá kò ní dáa. wọ́n ní bó bá jẹ́ gómìnà tó jẹ́ ọdún mẹ́rin ọdún mẹ́jọ ni ó lò tí ó fi kú òun bẹ̀, wọ́n ní wọ́n ó dìde o. ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lé comment section, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. kí la wá fi ń tanra wa jẹ, kí là ń tanra wa jẹ lé lórí? kíní yẹn ò ṣe gbogbo ara clear ni o, ni ò jẹ́ kí n fílẹ̀ bẹ́ẹ̀. kí la wá ń tanra wa jẹ lé lórí? kábíyèsí Aláàfin tọ̀yọ́, bó bá kọwájú sí kẹta, bó bá kọ̀yìn sí kẹta, bó bá kọ̀yìn nìkan, ẹ tó èrò ara yín pa. ó ń pọ̀ jù, kò sì tí ì pẹ́ tẹ́ ẹ dórí àpèrè.
gbogbo tó ń jẹ́ ìsọlẹ́nu ẹ tètè bá wọn sá fún un torí pé àwọn tó ń pìtàn yìí wọ́n ń pìtàn ni o wọ́n ń pàtàn ni o àwọn ò sọ pé ká má ṣe pàtàn ṣùgbọ́n ẹ má gbọ́ ìtànkítàn nítorí pé ojú ayé lọ̀pọ̀lọpọ̀ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti kọjá ní ìsìn tẹ́ ẹ bá mú lò nínú àwọn ìtàn tá à ń sọ yìí ó lè jẹ́ kẹ́ ẹ dọ̀tá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní tí ò sì dáa àwọn bàbá wa ní kò dáa ni o ẹ ṣeun adúpẹ́ kábíyèsí aláàfin tọ̀yọ́ ẹ má bínú o tí n bá ti sọ nǹkan kan tó gún yín ẹ má bínú ẹ fi sọsùn ẹ fi para ni ìdí rẹ̀ kábíyèsí àwa náà la lè bá yín sọ gbogbo ẹni tó bá ń lé fùrù kankan lórí social media tó ń sọ pé nǹkan tí ó ṣẹlẹ̀ dáa mọ́tò pa ajá kò dùn mí ṣùgbọ́n yóò pa orúkọ alájà mọ́ tí ẹ bá níta ló ṣe é níbo ló ti ṣẹlẹ̀ ẹ má gbàgbé pé àwọn tó ń sọ wípé ẹ máa lọ mò ń wẹ̀ yẹn àwọn kọ́ la láàfin o ẹ má gbàgbé wípé orúkọ wọn kọ́ ni àwọn èèyàn dá o ẹ má gbàgbé pé àwọn kọ́ ni wọ́n ń ṣojú aráàlú o ẹ̀yin lẹ̀ ń ṣojú aráàlú àwọn tẹ̀dẹ̀ ń ṣojú wọn rèé wọ́n fẹ́ nǹkan tó dára látọ̀dọ̀ yín wọ́n fẹ́ àpẹẹrẹ rere látọ̀dọ̀ yín gbogbo tó bá ti kọjá kì í ṣe gbogbo èèyàn mú lò ó ẹ̀yin lè mú àṣà tuntun wọ̀ ọ́ ẹni tó wá kí yín tó wà lórí ìdúró ó nífẹ̀ẹ́ yín ni o ó lè decide láti má kí yín ṣe rí gbogbo ohun tẹ́ ń sọ pé tálàáfín bá ti jókòó kò ń dìde kí ìyàn mọ́ tó bá ti lè dìde kí olóṣèlú gómìnà sẹ́nítọ̀ ààrẹ a jẹ́ pé àṣà yẹn ó mú gbéraga dání sí àwọn ọba yòókù kò sẹ́ni tí ò ní àṣẹ lọ́dọ̀ ara rẹ̀ Ọ̀yọ́ kò lè di Ifẹ̀ ò lè dọ̀yọ́ oníkálukú lórí àkóso ẹ̀ ni ṣùgbọ́n ẹjẹ́ àṣẹ tí àwọn èèyàn mọ̀ rí tí wọ́n mọ̀ kan sára sí wa ayé ń wò wá o ẹ ṣeun adúpẹ́ o ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí ẹ má sùn o ẹ má sùn o ẹ má dẹ̀ sọ àsùnpara o ó ń bọ̀ àwọ̀lá dẹ́ẹ̀dẹ́ o retired general T.Y. Dajuma ti sọ bí ẹ̀ẹ̀mejì ó ní ẹ má dúró o ẹ̀yin lẹ́gbèjà ara yín o ẹ má retí ìjà gbígbè látọ̀dọ̀ ẹnikẹ́ni o ẹ má mú oorun ní ọ̀kúnkúndùn o ẹ múra lẹ̀ o ogun ò ní dé bá wa o àwọn ò gbàdúrà kílù ó dàrú ṣùgbọ́n à ń sọ wípé kó ní kálukú kó ṣàkíyèsí ara ẹ̀ kó ṣàkíyèsí inú ìlú tó wà kó ṣàkíyèsí àdúgbò tó wà káwọn kọlọ̀rọ̀ sí ajínigbé adàlúrú apanisayọ̀ kán má bàa pa wá sayọ̀ ìtẹ́ fi ń sọ pé ààbò ara ẹni lààbò òlú nù o ẹ má wòra yín níran o ẹ múra sílẹ̀ pé nǹkan kan lè ṣẹlẹ̀ nígbàkúùgbà ẹ̀yin tàdúgbò ẹ má bára yín ṣọ̀tá ẹ bára yín ṣọ̀rẹ́ ẹ̀yin tinú ilé ẹ má bára yín ṣọ̀tá ẹ bára yín ṣọ̀rẹ́ lábúlé sábúlé ẹ jẹ́ kétò ààbò yín kó lè dẹ́ndẹ́n nítorí àwọn apanisayọ̀ ẹ̀yin olóṣèlú wa ẹ ṣe rere o ẹ ṣe rere kó dára o Ṣeun Agboola lórúkọ tèmi iléeṣẹ́ Jugba Master lẹ ti ń gbọ́ wa àní dààmú o mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe máa wa subscribe ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ o àṣẹ.